adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ Ọlọ́run mú bá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì tó ṣàlàyé bá ti máa ṣe. Sallallahu alayhi wa sallam. Bá ṣe lè ṣàṣàlátù fún òun náà ló ṣàlàyé. Gbogbo àwọn tí wọ́n tẹ́wọ́ gbà bẹ́ẹ̀, àwọn ẹni ire tí wọ́n ṣe níwájú Ànábì tó ṣe direct, àwọn tọ́rọ̀ yẹn sojú tá Ànábì sọ fún wọn pé Ọlọ́run sọ fún òun pé ní yòówù tó bá ṣe àsálátì ẹyọ kan òun ó sì mẹ́wàá pààrọ̀. Àwọn kan gbọ́ ni ọ̀rọ̀ yẹn wá sójú àwọn kan. Mọ́sálásí kan wà ní Madina, Abi Sari al-Ghifari ló kọ́. Wọ́n máa pe masjid yẹn ní Masjidu Sajida. Níjọ́ tí Jìbìrìlù sọ fún Ànábì pé Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní kí n sọ fún ọ pé ní yòówù tó bá ṣe ìkẹ́ ẹyọ kan, tó bá wá ìkẹ́ ẹyọ kan fún ọ, òun Ọlọ́run ó ṣe mẹ́wàá. Ànábì wá kúrò nílé, ó wá lọ sí àdúgbò náà, ó wá lọ forí kalẹ̀ ńbẹ̀. Maudiu yẹn ni Abi Sari al-Ghifari kọ́ mọ́sálásí tiẹ̀ sí, ni wọ́n fi ń pè ní tọ̀. Àwọn àgbàlagbà wá ní tán, kódà ó lè má mọjọ́ orí dání, wọn kì í fọjọ́ orí péyàn lágbàlagbà lọ́dọ̀ àwọn ẹni rẹ̀. Iṣẹ́ a máa sọ ní di Àgbàlagbà. Ànábì ló sì sọ bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. Ó ní ma ba'asha Allahu nabiyyan illa shaban wala hutiya ilmu haliman illa shaban. Ọ̀dọ́ ni gbogbo ẹni tí ó bá dàgbà rí náà àtọ̀dọ́ ni. Gbogbo àwọn tán júwe pé bọ́n ti ṣe ní tá a fi rí kọ́ báyìí. Rí àǹkárá àtìgbà tá a ti débi mò ń wò pé ó yẹ ká pọ̀ jù báyìí lọ wá bí. Ọlọ́run mọ́sá san wọ́n lẹ́san rẹ̀. Àmín ya Allah. Afáwa àgbà Abdulrasaq, ẹ dákun ẹ jókòó dáadáa. Èyí tẹ́mi ó kà fi kún fún yín ni pé ẹ máa ṣe lọ báyìí. Ìrun ò lè mú yàn ríjọba Ọlọ́run wọ̀. Torí àwọn tó kí tí wọ́n sórí ibú wà. Bẹ́ẹ̀ ni ààwẹ̀ ò lè mú yàn rójú rere Ọlọ́run. Àwọn tí wọ́n gbà á títí tí wọ́n fi tẹ́rí gba sọ́wà tó ṣe pé wọn ò pàdé àánú Ọlọ́run. Nítorí lè mú yàn pàdé àánú Ọlọ́run lójijì tí ó sì ní bọ́ lára ẹni, òun ni kéèyàn ní ìwà táwọn ẹni rí ni. Ìwà lèèyàn máa ń ní ni wọ́n máa fi pè yàn lẹ́ni rẹ̀, kò kí ń ṣe wọn. Ẹ sì dá àwọn èèyàn jòkó ń bí ẹ sì ń dùn wọn nú. Àwa gán gbàgbé ẹ̀wù tá a wọ̀ débi. Torí yìí tá a fi bora yìí ká ń pè lẹ́wù. Èyí tí kò wá bá wọ̀ sínú ẹ̀mí bíbànújẹ́ ni bídùnnú ni wọ́n ń pè lẹ́wù. Wípé mo ti wọ ẹ̀wù dùnnú báyìí. Ẹgbà aṣọ tí kò wá gbé wá tó ti ya tó ti dọ̀tí, ẹgbà ẹ wá sọ ìdùnnú ṣiṣẹ́. Ànábì náà lẹ̀ sì ń kí báyìí. Sallallahu alayhi wa sallam. Ẹ sì ṣe kátàkátà ń bi Maulidi. Ẹ já rí ijó tí ò yẹ ká rí.
ẹjá máa rí fọ́tò ànábì gangan nínú ìjókòó yìí. sallallahu alayhi wa sallam. Gbogbo ń tẹ́ iná lọ́lọ́run ó san. Àmín ya Allah. Ẹ dákun torí Ọlọ́run ẹ má ṣàjòkó dáadáa ẹ dákun ẹ má ṣe lọ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ní wá nílùú yìí nínú tàn tá a gbọ́ àti yìí tá a bá bọ́n ti máa ṣọ́ra wọn pọ̀ lẹ́sẹ̀ ṣọ́ra yín yìí. Ó kà á pé èèyàn mélòó ló wà ń bẹ̀. Ẹ sì fi ìfẹ́ ṣe. Ẹ wá júwe pé ìdùnnú wà ń bí. Àmọ́ kó o má bàa sọnù níbẹ̀ torí táwọn èèyàn sábà máa ń dì mú ni pé eléyàn ò lè kírun síbi ń ta wá sí náà nù irun ká wá. Wọ́n fi ìyẹn sọ fún wa pé tá a bá débi àní ń tá a gbọ́dọ̀ ṣe ni. Àwọn tí wọ́n ṣe tán wá bí tẹ̀síra àánú kọ́. Yìí táwọn ọ̀dọ́ ń kó jọ tán ń ṣe láyé lẹ́ni tán ń fokò ànábì dánwò nínú ìsìláàmù láyé lẹ́ni ó dọ̀tí jù. Ṣé mọ́lídìí náà lẹ jókòó yìí lẹ́sìn ní àwọn èèyàn lá? Kálukú jókòó pẹ̀lú dùnnú pẹ̀lú rọrùn. Ẹ sọ ẹnikẹ́ni di chairman òtítì. Àrí pátákó award tẹ kó kalẹ̀. Mami Scott mi ò ní kò dáa. A máa ń tó yẹ ká máa kọ́ ń bẹ̀ ní pé ṣé bá ṣe ṣé nì tó fi wù wá. Níwọ̀n bá àsìkò díẹ̀ tẹ́ lò ẹ sì jẹ́ kó wà mufid. Nítumọ̀ púpọ̀. Lẹ́ẹ̀kan sí Ọlọ́run san yín lẹ́san rẹ̀. Àmín ya Allah. Gbogbo yín ẹ máa wá bá lọ bẹ́ẹ̀. Ṣáfà wa ń gbọ́. Annasu fi idimati ila salasatin aksar. Ọ̀nà mẹ́ta ni wọ́n pín ìfẹ́ sí. Minihuma kana idmatuhum ala rahaba. Ẹlòmíì lòun nífẹ̀ẹ́ rẹ̀ kò ń ṣe pé wọ́n ló nífẹ̀ẹ́ torí kùmọ̀ tó ní ni. Wọ́n mọ̀ pé ó ní tó lè fi ìfẹ́ kọ́ ni. Níjọ́ tó bá ní tó tó ọ yóò takò ẹ̀. Wa minhuma kana idmatuhum ala raghba. Ntẹ́lòmíì tí torí rẹ̀ sọ pé òun gba tiẹ̀ sí ó fẹ́ rí bó ti rí ni. Ó yóò rí nǹkan kan lọ́wọ́ rẹ̀ tó fẹ́ gbà. Níjọ́ tó bá ti gbà á tán ò ní gbúrò ẹ̀ mọ́. Ìkẹta, wa minhuma kana idmatuhum ala mahabba. Al-hubbu afdal min al-khidma. Bá a ṣe wà yí àtúra wa. Gbogbo ẹni tó ga láàrin wa wá sọ̀kalẹ̀ ó wá ṣe déédéé ẹnikẹ́ni. Ẹ̀mí wa dá wa kàkà ọ̀dọ̀ afáribidé sí láti fẹ́ dá ń jò ní. Lórí mo ní afáribidé sí Ọlọ́run dá Ìlọrin padà síbi àná. Ọlọ́run fà wá náà sínú wọn. Àmín ya Allah. Ìlọrin ló máa ń dá wákà. Wákà wá láfáribidé sí máa dá. Kọ́lá táribidé sí wọn bá ṣe wá sí wákà ni. Ẹ sì gbọ́ àgbọ́yé. Ìlọrin ló ti wá bẹ̀rẹ̀. A gbọ́ yín nínú kí máa Professor Jimba. Wọ́n ṣe tẹ́rà kan tá ń pè ní wákà Ìlọrin. Wọ́n á ṣàlàyé gbogbo ibi tí wákà ti bẹ̀rẹ̀ ńlọrin bẹ́ẹ̀. Àgbájì náà ni àwọn kìí ṣe Sùnwọ́lá ló bẹ̀rẹ̀ lágbájì. Wọ́n fi wá ka ìran àfáà méje tí wọ́n máa dá wákà ọ̀tọ̀ọ̀tọ̀ sínú ẹ̀. Nínú ìran méje òun làfáribidé sí wà. Hayyakumullah. Tabari táribidé sí náà bá wá kún ìjọ kan àbí wọ́n kún ẹnìkan bí àfáwà Brasaki yìí. Àjọsípò àfáwà Brasaki yìí náà wọ́n wà mí nù. Ara wọn ni. Wọ́n ká ẹnikẹ́ni kọ̀ọ̀kan lọ mú dání àlè tó ra wa o. Àmọ́ gbogbo wa náà lọ́lọ́run ṣàánú. Fakr washkur la tatafakkar fil mafqud wa tansha mawjuda. Lọ́rọ̀ orí má ronú. Tọ́wọ́ ronú tán washkur wá dúpẹ́ ibi tó ti bára rẹ̀.
la tatafakar má ronú fil mafqud níbi tó lé tó bá ti ń ronú tó lé tó bá wa tansha mawjuda èyí tó lé tó padà bá tó di mẹ́wàá òun yóò padà sọnù ṣé wà sí náà nù. ìwọ̀n tọ́lọ́ ń bá bùn ẹ dákun jẹ́ ó tó ẹ. dákun jẹ́ ó tó ẹ. àwa àríbidé sí ọ̀kan náà wákàtí táwọn tẹ́ jogún nínú ni. gbogbo ìwọ̀n tọ́lọ́ ń bá bùn ẹ dákun jẹ́ ó tó ẹ. dákun jẹ́ ó tó ẹ. ó tó Àjì Abdulrasaki náà fi ń dán báyìí. má ṣe rìn lọ́gànjọ́ má ṣe fàyàwọ́. má gbẹ̀mí ẹlẹ́mí má gbẹ̀mí ara rẹ̀. gbogbo ohun tí a bá máa ṣe wọ́n ó ṣe wá nírò wọ́n ṣe wá nírò bó dàláhìrá. ìwà tọ́lọ́ ń bá bùn ẹ̀ dákun jẹ́ ó tó ẹ̀. ìwà tọ́lọ́ ń bá bùn ẹ́ dákun jẹ́ ó tó ẹ̀. má ṣe gbẹ̀mí rìn lọ́gànjọ́ má ṣe fàyàwọ́. má gbẹ̀mí ẹ̀bí má gbẹ̀mí ara rẹ̀. gbogbo ohun tí a bá máa ṣe wọ́n sì wá nírò wọ́n sì wá nírò bó dàláhìrá. gbogbo tẹ́ ẹ máa ń ṣe ẹ máa rántí pé ọjọ́ kú wa o níta ń pè ní àlàyéra ọjọ́ kú ni o ká máa palẹ̀ mọ́ kánísì dájú rẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣe Àjì Abdulrasaki ẹ padà pàdé àwọn tàná ẹ sì rábọ̀ mọ́ wa ọlọ́njà ní rábọ̀ jésù káàlẹ̀ rọ́bì. ربنا انصت عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.